àwírè ẹ̀ ò tí Monarch Films International àgbéjáde kàṣàgbà wìtìwìtì ló ń ta ọ́ sinimá titun ọ̀rọ̀ Ọlọ́run àtẹ̀yí tapakọ́lé ẹ̀ ní wòlíì mi tó fi mọ́ ajẹniyọnu bí sọ́kà àtàjẹ́ ọlọ́mọ kọ́mẹ́rẹ́ yìí they are irresistible àwòtún òní wọn. Big Four sinimá ńlá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ táyé ń kó kèké ẹ̀ tó ń ta wìtìwìtì lórí igbá. Ìkànnì sinimá titun ọ̀rọ̀ Ọlọ́run tó pojóbó okùn tó nà wọ́n jóbójóbó Ọdúnladé Adékọ́lá Aláàjì àti Délé Òdùlé pásítọ̀. ṣé bí bíbélì tiẹ̀ tó rú káàkiri inú ẹ̀ lọ sọ fún wa wípé àyà ọmọdé ni wèrè dì sí àbí tó o bá gbá òun lójú kò ní mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa àbí kò gbá lẹ́sẹ̀ láyà ṣé wèrè tó wà láyè ṣé kò ní fòyọ. ọ̀rọ̀ Ọlọ́run lélẹ́yìí tí ò fi àṣírí ẹ̀wọ̀n ẹnikẹ́ni. Ọláyẹmí Jímọ̀ Yemkem ló produce ẹ̀. Wàsíù Owóyà Gáúsù ló direct ẹ̀. Ìkútún ni my prophet wòlíì mi. Ọdúnladé Adékọ́lá ti rẹ̀ tó ń ṣe magic. tí Yomi Fáṣíláṣí ti ṣiṣẹ́ wòlíì. tí Sóyẹ̀rí di ògbójúlógún sọmọ àjẹ́ ní kò láwùjá pẹ̀lá. ọtí padà bí ọgá. lèmi kí ló tó ń gbé ààrẹ síbi tó tó kí ló dé kí ni ọ̀tá ní ọ̀. mo yá dómi lákaná kí n wo bómi ẹ ṣe fẹ́ o. àwọn bí ẹgbọ́n mẹ́ta ọjọ́ mẹ́ta mo fún yín kẹ wá kọ́ èròjà yín màá bí kí n dá gbogbo pátápátá láìpẹ́ ẹ̀kọ́. àwọn oníkẹ̀kẹ́ ní ojú ìjà kọra wọn kí ni mo ló làjù àtàwọn ẹranko ńláńlá ń dojú ìjà kọ ọmọ ènìyàn. nínú sinimá titun my prophet ṣẹ́ẹ̀rí kó lágbára. a movie written produced and edited by Rasheed Ọlábọ̀dé Ọ̀túnba. Wàsíù Owóyà Gáúsù ló direct yẹ. Ọlákúnlé Ọlábọ̀dé big cast ló package yẹ. another one tún ni ajẹniyọnu de sọ́kà. sinimá tó fi àwa ọkùnrin hàn gẹ́gẹ́ bí aláìmoore lọ́dọ̀ àwọn obìnrin wa. Put the blame on me. Ẹbí yìí kì bá máa jẹ́ tirẹ̀. ajẹniyọnu de sọ́kà ni o. Káyọ̀dé Adébáyọ̀ ló tún produce ẹ̀ tó direct ẹ̀. the last but not the least ní sinimá titun Àjẹ́ Ọlọ́mọ Kan. ọbẹ̀ ní agbọ́n gbòòrò pátápátá nítorí ọmọ tó bí Àjẹ́ Ọlọ́mọ Kan. ẹ kọ́ ọ́ tó yẹ kí lára. ọba ni mi ò èmi lọ́ba lọ́la. àbẹ̀nítọ́ ọba náà ní gbọ́ àbẹ̀nítọ́ ọba náà ní gbà tọ́ ni ó di dandan kọ́ ọ̀pálẹ̀ rẹ àríbẹ̀rẹ̀ ayé rẹ̀ ń dùn bí oyin wọ̀mẹ́ ìkorò ní ọgbẹ́ yìí. ọ̀sán náà mẹ́. ẹ̀yin lẹ gbé Àbẹ̀ní lẹ́yìn. èmi mo ti ṣe. àmọ́ mo fẹ́ mọ bá bọ́ òṣì tó bímọ sẹ́yìn náà. ṣé tí wọ́n dalẹ̀ ń lè kí ni fi ṣe. ó sọ́lẹ̀ mi ojúkè ọkọ̀ àjẹni. ọgbọ́n tí mi ní tuntun wá. written and produced by Bísí Oyètúnjí directed by Títí Jẹ́jẹ́. sinimá ńlá mẹ́rẹ̀ẹ̀rin yìí ó rọ gbogbo wọn pàtó kẹtìlẹ̀. marketed and distributed by Monarch Films International Enterprises Limited. EU 12 and 13 Movie City. Ami Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì Lagos. telephone 0030434116. Big Four ọ̀rọ̀ Ọlọ́run my prophet wòlíì mi ajẹniyọnu de sọ́kà àtàjẹ́ Ọlọ́mọ Kan. mẹ́rẹ̀ẹ̀rin ni kẹ́ẹ̀rà kẹ́ẹ̀wò kẹ́ẹ̀gbà ó kọjá bẹ́ẹ̀. go get your copies now. Ojú lọ bára ẹsẹ̀ ló sáré. Ojú lọ bára ẹsẹ̀ ló sáré. ẹsẹ̀ ló sáré. Bí kò bá ṣe ti lórí wọn. Orí ti dàgbò láyé. Ó ti dàgbò láyé bí ó ayé. Ojú inú lè jò ń lò. Richard. Yes ma'am. Toyota Sienna ló start. Báwo lẹ ṣe mọ̀ mà? Don't ask me such questions. Ṣé mo sọ fún ẹ pé Hyundai la máa gbé lọ sọ́fíìsì? Lóòótọ́ ni epo tó wà ní Hyundai yẹn ò pọ̀ tó yẹ mo ṣe ní pé kí n warm Toyota yìí. Oh, má worry, tá bá ti ń lọ lọ́nà a máa repo sí. Start it right now. Okay ma. Ojú lọ bára ẹsẹ̀ ló sáré.
ojú lọ bàrà ẹsẹ̀ ló sáré tí kò bá ṣe tí lórí wọn orí ti dàgbò láyé ó ti dàgbò láyé kí ó ayé ojú nú lè jò ń lò ojú nú ni ó ojú inú ojú nú ni ó àrídé ní sílẹ̀ rí tọ̀nà bí máa ń dání òkú obìnrin òmòrò ayé òmòrò. Àní ká dúpẹ́ lọ́wọ́ èjìká kí o jábọ̀ ó jábọ̀. Èbí bó ṣe wé lẹ́dùnmáre ló ṣe ṣọlá rẹ̀ o. Òun ló dá títí, ìbòhùn ló dá fọ́jú, ìbòhùn ló dárọ̀, òun ló dòjì. Ipò dédá bọ̀ kó máa dúpẹ́, kó máa yọ lọ́hùn lógo, wèrè dúpẹ́, bẹ́ẹ̀ni òun sì wá òwà ká máa bẹ lọ́hùn, kó máa dá wàhálà sí wa lágbádá, kó máa dá wàhálà sí wa lágbádá. Alábà màálù tí ó ní Olúwa ló ń balẹ̀ ṣinṣin, torí àfọ́jú lòjò ṣe ń kú. Tèbí nítorí ara òdòdó ṣe ṣú. Ojú lọ bára. Màámi, ṣé ẹ̀yin náà ń sunkún ni? Ẹkún ayé ò ní. Olúwa mo máa dúpẹ́. Ṣé bí wo ni mo ké pè lọ́jọ́ kìíní àná? Nígbà tí bàbá ọmọ yìí fi wá sílẹ̀ tó lóun ò lè máa náwó lé afọ́jú lórí. Màámi, tọ́ni tó tẹ́ sọ fún mi. Ṣebí ẹ sọ wípé gẹ́lẹ́ ẹbí mi ni bàbá mi ṣaláìsí. Bẹ́ẹ̀ni, torí mi ò fẹ́ kó máa fi inú ṣépè fún bàbá ẹ̀ ni. Ìyà jẹ mí. Kódà tí mo gbúròó ikú ẹ̀ kò tí ì ju bí ọdún 3 lọ. Bí bàbá mi ti kú. Ó ti kú. Ìyà wá jẹ mí o. Ìgbà tó fi wọ́n sílẹ̀, mo sunkún, mo bara jẹ́, ojúlówó rán mi ṣẹ́. Àwọn ọ̀rẹ́ tí mo tún ní, wọ́n ní kí n lọ gbé ẹ̀dà sí àkìtàn. Bí ara wo ni afọ́jú fẹ́ dá tó tún pè ṣì ń dára. Wá dúró lórí ẹsẹ̀ mi. Mo bọ́ lọ́hùn dá májẹ̀mú ní gbogbo ọ̀nà tó bá máa gbà tí máa fi tọ́jú ẹ̀ máa ṣe é. Kódà gan torí ẹ̀ ni mo ṣe sára ró tí mo ní mi ò ní bímọ mi. Torí ìbájú owó tí n bá rí kí lè fi tọ́jú ẹ̀. Kí má pín ìfẹ́ yẹn kí má pín sí méjì. Ṣì dára mo jìyà. Iṣẹ́ wo ni mi ò ṣe tán? Mo fòlè, mo ṣe ọmọdé olóka kódà mo rú ẹrù. Màámi. Ọmọ tó fi bú mi lọ́jọ́ kìíní àná. Tó ní àràwọ̀ ló fẹ́ dá. Ó wá jẹ́ kó parí yunifásitì. Ó wá fẹ́ ṣe convocation. Olúwa mo dúpẹ́, Olúwa mo dúpẹ́, mo dúpẹ́. Tí kò bá ṣe tí lórí wọn, orí ti dàgbò láyé, ó ti dàgbò láyé kí ó ayé. Ojú inú lè jò ń lò,
lè máa sí. ẹ bá mi gbé fún mi. Ẹ mọ̀ pé èmi lọ́jọ́ ayẹyẹ wa ṣé makeup tẹ fẹ́ ṣe fún ayé ṣó máa fàìn tó yẹ pé táwọn èèyàn bá rí wọ́n máa kó jẹ dáadáa ṣó ṣáà máa fàìn. Ó máa fàìn. Ó máa fàìn. Ẹ má wọlé ó máa fàìn. Ó yẹ ẹ máa ṣe táì tí ń lọ. Ẹ má wọlé. Hello, ọkọ mi. Ọmọ oní convocation ọjọ́ òní. Ó kú oríire. Mọ́mì. Níbo lẹ wà? Má bínú sí mi ọkọ mi, má bínú. Mo ṣe múra tán gan, mo ṣe fẹ́ kúrò lẹ́gbọ̀n báyìí. Ẹ ṣì wá ń lé. A ti fẹ́ bẹ̀rẹ̀ máa bọ̀. Mo ti wà lọ́nà ọkọ mi gan, má bínú. Tí n bá bọ́ síta, màá wá mọ́tò kan tó máa gbé mi. Ẹ mọ̀ gbàgbé tó dọ̀ fún wa ti mú yín o. Ó mọ̀ pé tí n bá ní kìí ṣe lọ́wọ́ mọ́tò, a máa pẹ́. Màá bọ́ síta, màá wá mọ́tò. Ok mọ̀mí, ẹ má pẹ́ jù, ẹ má pẹ́. Òbúrò ọkọ mi. Ok ma, ẹ ṣe mọ́ dàrọ̀ ma. Òbúrò ọkọ mi, a ní pàdé ayò. Mo ṣe ọkọ mi. Ṣé wọ́n ti ń bọ̀ ni? Wọ́n ti ò tí kúrò ní ìwò rẹ̀. Mo ṣe ọkọ wọn kúrò ní ìwò rẹ̀. Ibi tí ó lọ. Ó tètè. Ojúnú lè jòun lò. Ojúnú ni o. Ojú inú. Ojúnú ni o. Àrítẹ́ni sílẹ̀ rí tọ́lá bí dán dání. Òkú obìnrin òmòrè tàyé òmòrò. Fóònù mọ́mì máa ń gùn ọ̀gbẹ́ fún un. Má fi wọ́n sí. Ó lè jẹ́ pé wọ́n drop ẹ̀ síbi kan. This is unusual. Ó ṣe ní ìdíwọ̀n ọ̀gbẹ́. Tó o bá dé gbé ká máa lọ. Ó lè jẹ́ pé tá a bá dé bẹ́ẹ̀ ń sìn wọ́n máa ti parí program. Ká máa lọ wọ́n máa bá wa ń bẹ̀. Táwa gan tá a bá pẹ́ jù ń sìn program àti fẹ́ tán. Ká máa lọ bẹ́ẹ̀ ti lọ. Ká tó dé bẹ́ẹ̀ sìn àwọn èèyàn máa wò wá ni. Ok, jẹ́ kí n jẹ́ ẹ̀ tí kù. Ká ló tún mi dá àwọn eléyìí? Ọlọ́run ló mọ ibi tó rìn lọ látẹ̀ nǹkan. Bóyá kò fẹ́ graduate ni mi ò mọ̀. Ṣáṣe kí a ká máa lọ. Hello? Tí èèyàn máa ń jáde láàárọ̀, kó má lọ kó má rìn ìtura rẹ̀ ṣe fún mi. Wọ́n mi ẹ̀ ti rìn àjẹsí fún one chance. Ta ló sọ̀rọ̀? Kí ló ṣẹlẹ̀? Ló ṣe kidnap mọ́mí sìn. Kí ló? Ìṣubú ni. Ṣé? Mọ́mí. Tàbísádé. Káàárọ̀ Sàbíọ́lá sọ. Mú wọn ẹ tún ti dé fọ́tò yìí náà lọ. Láàárọ̀ kùtùkùtù Monday ẹ ti ẹ rò pé Monday lè ní ṣá. Ẹ wá náà
kí ló yẹ tó jẹ́ pé fọ́tò nìkan lè máa wá ń yà nínú ọ́fíìsì tiwa yìí ṣé wọn níbi tẹ́tí lè máa ya fọ́tò lọ́dọ̀ títí ni píkṣọ̀ ní ọ́fíìsì tó wà lórí fóònù ní àti tó wọ́n mi lò níbo lẹ́ ń tà sí. sísá bísà dé ẹ̀yin lẹ́ ń sọ̀rọ̀ báyìí ṣé ẹ̀dọ̀ ọ́fíìsì wa yẹn rí ni rí ṣé fẹ́ máa fi ọ́fíìsì sí yìí ẹ fẹ́ máa fi wé ọ́fíìsì tàwa níbẹ̀ yìí ibi ìbàyí bó ṣe dá tó yẹ fáyìn background ẹ wà òkè èèyàn lè lò tó máa ẹ fẹ́ máa fi yẹn wé ibi ìbàyí. ìyẹn náà ti dá ṣé ìyá yín. nígbà pé kámẹ́rà ti ń ṣàbùkù nígbà. ok ẹ pọ́sì fún kámẹ́rà àti ìyàyé o. all right ẹ ṣe gan ẹ máa send ẹ sí lórí WhatsApp tó bá jù lọ kò sí wàhálà tí bá ṣe kò sí problem a máa rí alẹ́ ìgbà. ẹ wá mo ti gbàgbé kí n sọ fún un rán mi sí wọn ní tẹ bá ti dé kẹ wá ráwọn ọ̀gá ṣé o lè báwo ni mo ṣe fẹ́ mọ̀ ní èrò kó máa lò ẹ lọ bá wọn lọ́fíìsì ọ̀wà nígbà. all right mo bọ̀. yé ni Monday ó ga ọ mi ìrírú eléyìí láyé mi ṣàwógún láyé o kí o máa fi ọjọ́ ayé ẹ̀yà fọ́tò láì ṣe Miss Nigeria lórí Instagram láì ṣe tẹ̀lẹ́bù. Abisola Ọláolúpẹ̀. Yes ma mo fẹ́ béèrè question kan lórí mi ó ṣe wá jẹ́ pé gbogbo ìgbà tó yẹ pé tí bá wọlé wá sọ́fíìsì yẹn má mọ̀ pé èmi gangan ni mo wọlé. Ṣorí ní ọ́fíìsì mo mọ bí everybody ṣe máa ń pọ́nlẹ̀kùn and the way you smell your fragrance is very unique. Then àwa tí wọ́n bí báyìí other senses wa ó máa wà very sensitive. The sense of hearing, tasting, touching and smelling ó máa wà very sensitive. But àwọn tí wọ́n bá ní gbogbo senses yìí ó máa ignore other senses. Ṣé o understand nǹkan tí mo ń sọ? Okay, ẹ má bínú pé ìbéèrè mi pọ̀ o mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín mo rí pé mo gbọ́ pé ẹ wà spiritually inclined and I overheard that mọ́mísí she's nowhere to be found for some time now mo feel pé ó yẹ kẹ́ lè fi agbára tẹ ní or the spiritual perspective láti pé kẹ́ ṣàwárí wọn. My dear àwọn Yorùbá sọ wípé àtùpà ò kí ń rídìí ara ẹ̀. Ṣé o mọ̀ pé èmi fúnra mi mo ránṣẹ́ wípé mo fẹ́ rí i? Are you listening to me, Abisola? Yes ma'am mo ń gbọ́ yín. Nǹkan tí mo pè ẹ́ sí gangan ni wípé mo fẹ́ kó stay off social media for at least 2 months please. Mo ò tiẹ̀ fẹ́ kó ra data rárá. Mi ò dẹ̀ fẹ́ kó lo Wi-Fi office. Just assume that there is no social media. Assume there is no Instagram, there is no Facebook, there is no Twitter, there is no Snapchat. Please. You promise me? Mo promise you. You promise me you will stay off social media? Serious, mo promise you say mi ò ní I would stay off. Ẹlẹ́dàá mi Ọlábímpé gúnra ẹ̀ lọ́bẹ orí mẹ́kọ̀ọ́ ìṣẹ̀dá mi Ẹlẹ́dàá ṣàánú mi.
Bàbá ṣàánú mi. Lọ́run. Ẹ̀gbọ́n August 26. Ọlọ́run ṣàánú fún mi. Ẹlẹ́dàá mi ṣàánú fún mi, má jẹ́ ìyàgàn alẹ́ ṣàánú fún mi, ìṣẹ̀lẹ̀ burúkú má jẹ́ ó ṣẹlẹ̀ sí mi. Mi ò lẹ́lòmíì tí mò ń ké pé Ọlọ́run, ìwọ nìkan náà ni tó bá dójú tì mí, ó dójú tì rẹ̀ ní Ọlọ́run. Gbogbo èèyàn mọ̀ kó wọ ni mò ń sìn, gbogbo èèyàn mọ̀ kó wọ ni mò ń sìn. Má dojú tì mí, má dojú gbàgbọ́ tì mí, má dojú àdúrà tì mí. Fàdúrà pọ́n mi lé, fàdúrà pọ́n mi lé. Ta ni kí n ro tèmi fún? Alájẹ ni mí, wọ́n lé mi ni mò ń pọ̀ mọ́ jẹ. Ṣàánú fún mi, dá mi láre, dá mi láre. Báwo ló ṣe ṣe ni? Èèyàn kan ló pàdé ní orí social media lórí Instagram. Ẹni ó tún lè jáde tó ń pè àwọn lọ sí kílẹ̀. Ṣàfihàn àbẹ̀kọ̀ pé lẹ́yìn. Social media. I wonder over this social media thing. I knew what I was saying. More specifically, people stay away from social media. I told her. She kò sọ fún ẹni. Èmi rò pé ẹkùn advice ẹ̀ lásán ni torí pé ó jẹ́ social media addict. Èmi ò mọ̀ pé nǹkan tó wà tó pertain mọ́ spiritual thing nǹkan tó ń sọ fún. I knew what I saw. Bóòzò ayé kí ló ń ṣẹlẹ̀? Wọ́n akọ pàdé mi. Ilé ìsàbí àbẹ́yẹn lánàá. Èmi tètè yé mo ti tètè kó nǹkan mo ti lọ lẹ́yìn tèmi. Ó ga jù tá a ṣe rí. Àwọn bàbá ò ní sùn. Ìgbàlá máa lọ sílé ńlá. Ilé òun la ṣe kúrò ní agodo náà. Wọ́n jẹ́ ká tẹ̀ sinmi díẹ̀ sí i. Ká sinmi àbí? Ká fi sinmi sí i. Òṣìlú èmi, òṣìlú èmi. Àwọn àwọn kọ̀ǹpútà náà. Mo fẹ́ sáré jẹun ni, mo fẹ́ sáré jẹun nìkan. Wàá ṣe. Bóòzò! Bóòzò góòdò! All right, Badu, I'm sorry. Yeah. Cheers, man. Yeah. Good morning, madam.
Good morning, Richard. How was your night? Fine. Ní pé kí n wá bá yín ìgbà tí mo expect call yín títí tí mo rí kẹ́ pè mí. Mo ṣe ní pé kí n wá yọjú sí yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe máa sọ pé ká má máa waste time. Richard. Yes, ma'am. The time you enjoy wasted was not wasted. Quote and unquote. John Lennon. You said it. Okay. Show you one nǹkan tí mo ṣe yẹn. Nítorí pé mo enjoy it. That means I'm not wasting my time. Okay, ma'am. Anyways, I will lọ sí ọ́fíìsì ní àárọ̀ yìí. Mo fẹ́ sáré dé lọ́nà. Lauren, it's been a long time tí mo ti ń bá yín ṣiṣẹ́ mà. Ẹ̀yin náà dẹ̀ máa sọ wípé ẹ kọjá Èkó èrè. Ẹ má bínú máa o, kí la fi lọ ṣe ń lọ rẹ̀. Àwọn kan wà níbẹ̀ tó nílò ìrànlọ́wọ́ mi. Lóòótọ́ wọn ò mọ̀ mí. Wọn ò dẹ̀ mọ̀ pé mò ń bọ̀. Ṣùgbọ́n mo ní láti lọ síbẹ̀ láti lọ ràn wọ́n lọ́wọ́. Ma, ládùúró gbogbo ọ̀rọ̀ tẹ́yìn náà face, especially ọ̀rọ̀ mú mi. Ẹ má bínú náà, kò yé mi nìyẹn. Richard, the strongest people in the world make time to help others, even when they are struggling with their own problems. Your get not so ready for me. Shindara, mo rí voice note ẹ lórí fóònù mi, ṣé kò sí? That's unusual of you. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ìlọrin lọ́hùn. Anyway, social máa délé ni. Okay, so ti tidy up àwọn iṣẹ́ tó yẹ kó ṣe and so ti hand over fún àwọn other staffs. Okay. And by the way, kí ló ń lọ ṣe ń lọrin? Tí ò ń lọ fún medical check-up ni? Okay, no problem. Tó bá dé ṣáà jẹ́ kí n mọ̀. Tó ti gbọ́? Okay. Ẹ ṣe jẹ́jẹ́ o. Nífẹ̀ẹ́ mi, òun wojú mi ni ó gba nǹkan tó máa mú ni. Chief, ṣojú òkì ń tẹ̀yìn ni láàárọ̀ kùtùkùtù kéèyàn wá jókòó síwájú kù. Ojú òun ti èmi. Ṣé ojú òun ti wọ̀ náà? Láàárọ̀ kùtùkùtù kémi àti ẹ̀ ká wá jókòó sẹ́gbẹ̀ẹ́ sí mi kù. Owó wà nílẹ̀. Ojú òun tó lówó. Ìgbà tó bá wù mí ni mò ń ṣe fàájì mi. Mò ń ṣe fàájì láàárọ̀, mò ń ṣe lọ́sàn-án, mò ń ṣe lálẹ́. Lóru ńgbà mi mo lè gbé pọ́ọ̀tù ọbẹ̀ ìyàwó mi kí n wà mọ́ra kí n dẹ̀ kó gbogbo ẹran yẹn jẹ. Ta ló fẹ́ bí mi, ta ló fẹ́ mú mi? Tó bá dẹ̀ dárọ̀ máa tún fún lówó mi kó lọ sọ pọ́ọ̀tù ọbẹ̀ mi. Jẹ́ kó bá mú mọ́ọ̀tì wá, mọ́ọ̀tì wá òkè. Torí gbogbo nǹkan tẹ́ ṣe síbí yìí, tí bá sọ pé mo nífẹ̀ẹ́ engineer, mi ò láìkẹ̀ rárá. Yes, mo ń kánjú sìn, òun ló fà, if not, máa bẹ́ẹ̀ fa wàhálà o. Elédùn àwọn sífù ètí mo ṣe bí ẹ̀ẹ̀kan yìí mí ni o àfi èèmọ̀ yìí ẹ̀rọ fẹ́ mọ́ ni mo ṣiṣẹ́ gan bẹ́ẹ̀ o àti ìparí ẹ̀. Iṣẹ́ wo ló ṣe nu ẹ o dẹ̀ sọ pé iṣẹ́ wo ló ṣe nu eléyìí end of the month ló sọ pé o máa deliver kí ni déètì ta wà yìí. Hello, Daddy. I've been calling you now. You're not picking up my calls. Àmọ́yìn, kí ló dé, kí ló ṣẹlẹ̀? How are you? Hey, Daddy. Mọ́tò mi bàjẹ́ mú wà níbi caterpillar kò báyìí. This place is very dangerous, Daddy. Tí mọ́tò bá dákú mẹkáníìkì ló ń pè kó wá wò ó. Daddy, please come and pick me now. Please now. Come and pick me. I'm scared. Torí pé ọmọ ayọ̀ ni ẹ́.
ó kàn ń yọ̀ bó ṣe wọ̀n ẹ̀ no problem pé uber àbí kó pé taxify kọ́ wá gbé ẹ kó ń bẹ̀ tó o bá dẹ̀ lè pè wọ́n padà sílé kó lọ gbé mọ́tò míì. Uber kẹ̀. I'm not doing Uber now. I can't do Uber. Báwo ló ṣe ń sọ̀rọ̀ ṣé máa fi bí ìsílẹ̀ ni àbí kí ló ń ṣe ọmọdé yìí pàápàá ṣé máa fi bí ìsílẹ̀ ni. Mo pé mò ń jáde lálẹ́ mo dẹ̀ máa ní àwọn one or two things láti ṣe. Ṣé tí bá gbé Uber débi tí mo ń lọ ṣé máa tún wá gbé Uber kúrò ń bẹ̀ ni dáadé èdè wá gbé mi náà ẹjọ́ náà. Ìgbà tílẹ̀ ti ṣú ń kọ́ o fẹ́ jáde lálẹ́ ṣé mo ní o má jáde lálẹ́ ni. Pé mẹkáníìkì aráàlú bẹ́ẹ̀ yẹn kán bẹ́ẹ̀ wo nǹkan tó ṣe mọ́tò ẹ my friend. Daddy, ewu bọ́bọ́ ewu ẹlẹgbẹ́ mi. I'm scared. I can't leave my car here. Mi ò lè kó omi kì í jẹ máa bọ́ níbi tó wà. Padà sílé kó lọ gbé mọ́tò mi ọ̀ kó gbé gbúgbà kó fà ìwé ẹ. Daddy. Okay. Daddy, need me. How am I going to do myself now? I have to do but because I'm scared of that guy. I'm scared. Richard. Yes, ma'am. Please, give us a minute. Okay. Let me jump on. Yes, ma. Ẹni mo ràn yín wá. Ẹni èmi lè wá bá. Ẹ jọ̀ọ́ ká tún ló ràn yín sí mi. Kí ni wọ́n sọ pé ó tún fẹ́ gbà lọ́wọ́ mi o. Ní tòótọ́ ni mi ò dé Ìlọrin rí. Actually, this is my first time coming to Ìlọrin. Ẹ ń bèèrè lọ́wọ́ mi pé báwo ni mo ṣe mọ bíbá. Bẹ́ẹ̀ ni. Intuition is a spiritual faculty that does not explain but simply points the way. Ojú inú mi ló gbé mi dé bíbá. A fi mọ̀ mí wípé ọmọ mẹ́rin lè bí. Bẹ́ẹ̀ni ìyá mi. Méjì dẹ̀ ti ṣaláìsí. Bẹ́ẹ̀ni ẹ ṣàánú mi. Ọ̀kan wà lókè òkun. Last born ni ó wà ní ìwò. Ìyá mi gbà mí. Bàbá mi. Ìyá mi ẹ gbà mí. Ẹ má jẹ́ ìyàgbọ́n alẹ́. Èmi ò gbọ́dọ̀ bàjẹ́. Mọ́mì, ẹ ti kúnlẹ̀, ẹ jókòó. Ẹ má jẹ́ jókòó, ẹ jẹ́ kúnlẹ̀ báyìí. Ó dà mo ti jókòó. Ẹ ti jókòó. Èmi tí mo lè rìnrìn àjò wá sí Ìlọrin. Máa mọ̀ tẹ́ bá ti jókòó máa bóyá ẹ jókòó. Mo ti jókòó. Ṣé rí orí ilẹ̀ tí ẹ kọ́lé sí? Àwọn èèyàn dìran kan ti wà kẹ́yìn tó kọ́ ilé sí tí wọ́n ń jà lórí ilẹ̀. Ìjà tó ń jà nìkan ni wọ́n wá fi gé ẹ̀gún tí wọ́n dẹ̀ rin nǹkan mọ́lẹ̀ wípé ẹnikẹ́ni tó bá kọ́ ilé sórí ilẹ̀ yìí jàǹbá máa ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. Màmá, níbo ni kitchen yín wà níbí báyìí? Ẹ̀yìn bí ló wà, ẹ̀yìn bí tẹ́ ẹ jókòó sí ló wà. Ẹ̀yìn bí báyìí? Bẹ́ẹ̀ ni. Ẹ wá gba àwọn kan tó máa bá yín wú ẹnu ọ̀nà kitchen. Nǹkan kí nǹkan tí wọ́n bá rí níbẹ̀ wọ́n á lọ jù sódò. Kò lè dàbí nǹkan tí mi ò mọwọ́ tí mi ò mẹ́sẹ̀ gbogbo dídí ọmọ lọ́wọ́ mi. Ìyá mi, ẹni tí mo bá hù màá bá nǹkan bẹ̀. Tí n bá sì ti gbé kinní ọ̀hún tí mo sọ sódò, ọmọ mi ò ní kú mọ́. Wọ́n kò sí nǹkan kan tó máa ṣe lágbára Ọlọ́run. Ẹlẹ́dàá mi mo dúpẹ́ òun. Àǹtí, mọ́mì, ẹ ṣe wà kúnlẹ̀ fún mi, ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín o. Mo rí pé ẹ tún ti kúnlẹ̀. Ìyá ẹ dìde. Àǹtí, ẹ wò, mo lẹ́ni tí ó nírú ìpèníjà tẹ ẹni yìí kò dẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ń rí nǹkan yìí, báwo lẹ ṣe ṣe? Psychic power
is the ability to download information directly from the universe. Ẹ jókòó ma, ẹ jókòó. Mo gbàgbọ́. Ẹ jókòó. Màmá mo gbàgbọ́. Ẹ ṣe lọ́nà. Ibi tẹ́ ní ká lọ gbé a máa rí nǹkan yìí ń bẹ̀. Igbá tí wọ́n dé tán fi òwú black àti red tí wọ́n fi wé. Ẹ rí igbá níbi tí ewu. Bẹ́ẹ̀ ni. Igbá yẹn ẹ máa lọ jù sínú mi. Ẹ lọ wá odò tó ṣàn. Ọkọ mi àgbàtàn láàgbọ̀ lẹ̀ ìwọ ló bá mi wú. Bá a lọ sọ sí inú odò kó dẹ̀ make sure pé ó wíwé lọ. Màmá èmi kẹ́ni Yankee ó kéré gan ní iṣẹ́ ayé iṣẹ́ bóyá wáyé òkun gan ni máa jù sí. Ẹ má wọrí màmá ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ṣe fún wọ̀ fún mi ẹ bá ti bá mi ṣe transfer màmá Ọlọ́run kéré gan. Kò ṣáájú màmá kò ṣáájú màmá honestly. Ó dẹ̀ kó o dẹ̀ ní pọ́ mi gbé lọ. Màmá kò ṣáájú ẹ fọkàn balẹ̀. Ìdá mo ti bó ṣe ọkọ mi. Kí ló dé? Kí ló dé? Richard, go and check it. Olabimpe, you want to commit suicide because of your inability to see, right? Auntie, ṣé kò tó bẹ́ẹ̀ ni? Ṣé kò yẹ kí para mi ni? Auntie, ẹ̀wọ̀n kò sí ìwọ fún mi bóyá mo lè ríran mọ́. Okay. Kò sí ìwọ fún mi. Just listen to me, please, listen. Mọ́mì sọ fún mi wípé o ti ríran rí. Tọ́tọ́ ni. Which means that more different colors. Really? O rí mọ́tò rí dáadáa. Àmọ́ mi ò rí mọ́. O dẹ̀ dá mọ́mì mọ̀. O mọ̀ bóyá dúdú àbí wọ́n pupa. Good. Ṣorí èmi tí mo jókòó síwájú ẹ̀ yìí. I was born blind. I've never seen anything before. Mo kàwé, mo jáde university, making my mother proud. Ẹjọ́ wo ni mo fẹ́ bá Ọlọ́run? I did not allow my inability to affect my ability. I have never been depressed. I have loved myself. Just the way God created me. Iṣẹ́ Ọlọ́run ọba àwa má rí dèmi. Ṣé bí wọ́n ti rí wọn rí? Èmi tí mi ò rí nǹkan kan rí rárá ńkọ́. Problems are the tonic of life. They are just there to make you stronger. I want you to promise me something. That you will never think of suicide again. Because tó bá pa ara ẹ, flesh ló pa, ò pa ẹ̀mí. Ẹ̀mí ẹ máa wá jáde. Ṣé o fẹ́ kí ẹ̀mí ẹ lọ wọnú aláǹgbá? Àbí kó lọ wọnú ewúrẹ́? Ẹ̀mí ẹ máa wá ibi tó máa sá kiri ni. So suicide is not an option. I want you to promise me that you will never think of suicide again. I promise I will not think of suicide again. That's my girl. Ẹ jẹ́ kí èmi wá máa lọ. 5 o'clock má ti lò. Bí mo ṣe ń wò yìí. Aago márùn-ún máa ti kọjá ìṣẹ́jú náà. Just 5:10. Bẹ́ẹ̀ni. Ilẹ̀ ti ṣú. Ilẹ̀ ti ṣú. Ilẹ̀ ti ṣú lóòótọ́. Okay, ẹ jẹ́ kí n sọ fún Richard kó gbé mi lọ sí hòtẹ́ẹ̀lì. Hòtẹ́ẹ̀lì báwo? Ibi nílé yín. Ẹ jókòó máa ṣe yín lálejò. Ẹ ṣe gan ma. Etí ẹ̀ túbọ̀ lè bá máa bá ń fọ̀rọ̀ tútù bá fi bá ìlú ìsọ̀rọ̀. Ẹ ṣe gan ma. Ẹ fèlè ẹ̀rù kò jẹ́ máa mú wa. Ẹ ṣe gan ma. Ọlábímpé. Timola Films International Agbóyìndé ẹwà tọ́lá agbẹ́ àdùndé ẹwà jẹ́ àdùn sinimá titun látọwọ́ Táyọ̀ Ṣóbọ́lá àdùn ni ó kọjá bẹ́ẹ̀ ó jáde wìtìwìtì ló ń ta ó. Bẹ́sẹ̀lá ní sinimá titun àdùn kó ló má jà rọrùn lọ́jọ́ nǹkan ẹ̀yẹ wa ni àdùn tó lé pupa rẹ́dẹ́rẹ́dẹ́ lójú tó wá wọ ojú àwọn àgbàlagbà lókè ìfẹ́ wọ́n ní kàkà kíkú ó má jẹ́ sísẹ́ àfi ṣàwádà nù. Gbogbo ohun tó ń ṣe ọ́ òní ni wọ́n yẹn lù rẹ̀ fún ọ.
tó ṣèmí èmi ní ọjọ́ ẹ̀san Ẹniọlá láti òní ìlọ ọ̀tún lójú rere àwọn èèyàn mọ́ kódà Olódùmarè kan ò ní sàánú. inú bèbí ó ya lómi inú bómi ó gbégi lọ ọmọ ṣe lẹ́wà bíi Táyọ̀ Ṣóbọ́lá kó wa máa rí wàhálà bíi irú èyí ilé ọgbà ọ̀nà ọgbà wa tẹ̀wé àràgbà àmì burúkú káyọ̀ máa fi sí wa lára. ọ̀gá òun pa mí yẹ mi ìjẹ̀fẹ́ ó yẹ kí ẹ mú mi ìfọ́ tó bá bọ́sì kó kúrò fún mi kó kúrò láyé fún mi kó kúrò. ẹ wo sinimá titun àádùn ó ga fíofío kò ní ráìfà another blockbuster ni written and produced by Táyọ̀ Ṣóbọ́lá fúnra ẹ̀ directed by Òkìkí Afọláyan starring Táyọ̀ Ṣóbọ́lá Mèdífúnmi Martins Abiodun Jaiye Kuti Alápẹ̀ni Òòṣà Kọ́lá Ọláìyá Mistura Sùnmọ́ Ìyátúndì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun àádùn. jíjẹ́ dúró my friend. are you a virgin? ẹrù mọ́tò mi ọ̀gẹ̀dẹ̀. káyọ̀dé múyàn débi kọ́kọ́ dẹ̀ ní pé àgbọ̀ òfìfo korofo. pàtílà kọ́mi fún mi. subtitled in English ó ti jáde sórí VCD ní kọ́kásàgbà marketed and distributed by Timolak Films International Enterprises Limited EU 12 and 13 Movie City Ami Arena Shopping Complex Bolade Oshodi Lagos telephone 0030434116. Cinema titun àádùn you better don't cross the bridge until you get there. It is not over until it is over. Go get your copy now. ẹ gbẹ́dẹ̀ fún ètò ẹ̀ tọrọ. Olabimpe, I had a dream about you. Yeah? Ella la sí. Àǹtí, ẹ̀yin Àlàkẹ́. Mo rò pé ẹni tó bá nípèníjà bí èmi àti yín báyìí láti lóyún. Wọ́n lálà wípé bó bá ṣe rí báyìí lójú ayé ló ṣe máa rí lójú oorun torí mo ní ọmọ kan tó ṣàlàyé fún mi ọmọ yẹn bó ṣe bí papọ̀ nìyẹn ó lóun lálà rárá. Ní òótọ́ ni ẹni tó bá jẹ́ dwarf ní ojú ayé kò lè lálàá kó wá rí rẹ̀ bí ọmọ ga. That doesn't mean that born blind people do not dream. Tí afọ́jú bá ń lálàá, even in that darkness, ni afọ́jú máa gbọ́. The message I heard about you was loud and clear. Nǹkan tí mo fẹ́ sọ nísìn ayọ̀ ni. Mi ò fẹ́ sọ láti kò fi dùn ẹnu is the reality. Yes. Kápẹ́ orí wọn ni. Obìnrin burú o, ẹ̀yin tẹ́lá kẹ́sì yìí. Ìjọ, mi lè jọ, ojú mi ti rélé lọ, mi lè lè fi máa etí tó máa gbọ́ ọkọ̀, ọkọ̀ mi tẹ̀sí mi jáde. Ẹ̀wọ̀ ẹ̀ fi pọ̀ jù báyìí. Àwọn ẹnu mi báyìí lè sọ. Àti yín náà. Ọkọ̀ mi ti rélé. Hello. Alpha báwo ni? Àlàyé kí ló ṣẹlẹ̀ kí ló dé náà? Kí ló kàn pẹ̀lú gbogbo wa? Ọ̀gbẹ́ni gbéyàn lẹ̀ báwo ni gáràjì kí ló ṣẹlẹ̀? Àlàyé mi ò fẹ́ sítórì o. Mi ò fẹ́ sítórì o pé tó ń pè mí tó ń ṣe bàbá ọ̀bẹ mi ò fẹ́ sítórì o. Kí n business mo ní pẹ̀lú owó deliver mi náà ni o ṣáà mọ̀. Ó mọ ọmọ kéèmí ò fowó báyọ̀ ṣeré ó mọ kéèmí. Mo níyàwó lé mo láyà lé tí mo ń tọ́jú o. Àdúrà ọ̀fà jọ ń kọjá rẹ̀ jùlọ.
mo níyàwó ilé o mọ̀ kémi ò fowó bá yàyàn ṣeré o mi ò fẹ́ gbọ́ story mo sọ yẹn sí wàhálà jáda alpha bro ṣé kò ṣe kárí ìbò ìdàkọjá pẹ̀lú pé yóò tọ́ ẹ̀. ẹ̀wọ̀n ìfìyẹn lẹ ilé tó wà lẹ́yìn ó serious 35 mo gbé wá ẹ̀wọ̀n ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó lágbára o. kálẹ̀ mọ̀ tí mo bá wà ní mẹ́sàn-án. wà á búrò gbé yẹn lẹ bá ti dọ́rùn ọ̀rọ̀ owó ṣe kí nìkan tó fẹ́ gangan sọ. àwọn obìnrin ṣá. aláì ṣùgbọ́n máa ṣe ṣò ń gbádùn ṣá ṣé mi ló ń bá sọ̀rọ̀ pé òun sún asúnkún fún ìyá aláya sọ́ọ̀rì mi gbà ẹ̀ pọ́nmọ ìyá mi nìyẹn kí ló ṣe ẹ̀ náà kí ló ṣẹlẹ̀ kí ló dé sọ̀rọ̀ táwọn àṣọ máa kò mí lásìkò kí ló èèyàn kú fún ẹni wọ́n gba boyfriend ẹni kí ló wá ṣe kí ló ṣẹlẹ̀ kí ló dé gangan. àwọn obìnrin ṣá èṣù ni wá o ṣé ìlú nínú máa ti gbọ́ pé ìyàwó yín yàn lè báyìí ẹni wo mo fẹ́ fi bá yín sọ báyìí. lórí ọmọdé ṣá o máa ń láì kó máa fẹ́ mínísítà kó máa pa mí lẹ́rìn ìyàwó tèmi á yan àlè sọ fún mi kí ló fẹ́ mú yan àlè gbogbo ó méjì tóbi ni máa ń láìkì ni mo ní mo lówó lápò mo tún ní kinní ìlàbẹ̀ àbúrò mi ní ojú dẹ̀ tí mi rẹ̀ máa sọ̀rọ̀ lójú ẹ̀ bá kó tó sọ yẹn má sọ bẹ́ẹ̀ mọ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé náà ọgbẹ́ni sọ nǹkan mi jàre. Believe me now, shey I dey follow you play before na try dey yarn now. O tó ni. ìyàwó mi ń yan àlè ìyàwó mi ń yan àlè. Jẹ́ kí mi máa lọ. Ó jáde lára ọ̀jẹ̀ ṣé ni mi ní máa ti wá gbọ́ pé Saheed Gàgá máa fẹnu kò yàwó yín. Ẹ wò ó rí. What's wrong? Ìwọ ní guts o tún rí mi ní dúró pẹ̀lú nǹkan tó ṣe fún mi o ń bèèrè lọ́dún kékeré ló ṣẹlẹ̀. wà ṣé wọn náà kì í jẹṣẹ ta ni ọ̀gbẹ́ni gbàgbé gbójújọ. èmi màá ló ń bá sọ̀rọ̀. ẹni pé kílẹ̀ ẹni pé kílẹ̀. àbúrò lè má àbúrò lè dùn àbúrò lè má àbúrò lè ẹ̀dá gbẹ̀lẹ̀ mọ́tò ayé kò ní mọ̀. Calm down. Kissly, yeah, mo kú o, Kissly, out. Àwọn máa kú wọlé lọ́wọ́ ìjọ. Àwọn máa kú wọlé lọ́wọ́ ìjọ. Ẹ ṣe bó ṣe wọlé. Ibo. Ọjà. Kí ni ṣe wèrè Saheed yẹn? Ojú káàdé. Àwọn ní Saheed gàgá náà. Kí ni ṣe bọ̀wọ́rọ̀ wọn gàgá wà tọ́nu pa? Bó ṣe máa ń ṣe nìyẹn, ó lẹ̀ ń wá kiri, bó ṣe ṣe nìyẹn, kò sí ilé òkú sálọ. Ẹni túnú. Ó sálọ kò kàn wá. Àwọn máa tí fọkàn pẹ̀ ní sẹ́yìn ọ̀sẹ̀ máa. Olóyìn búkú wẹ̀ ẹ́ ní ìgbà tí pé ọjọ́ òkú kiri ẹ̀ táwọn ọmọ ní ẹ̀. Àbí ń pẹ́ mo mọ ilé ẹ̀ ẹ̀jẹ̀ kan náà. ìṣẹ̀lẹ̀ tí ò bá ṣẹlẹ̀ sí ẹ òun nìyẹn. ìyẹn túmọ̀ sí pé ká ní nǹkan tó ṣẹlẹ̀ sí tí ò bá ṣẹlẹ̀ sí èmi náà bá ti dẹni àgbégbìn. àmọ́ ṣé ìṣẹ̀lẹ̀ yìí ti wá ṣẹlẹ̀ kọjá sí i iye kójú mi ti là àbí. Ọlábìnrin two faces ni ìkan ti ṣẹlẹ̀ ìkan ò tíì ṣẹlẹ̀. ṣorí assuming pé onísàìtẹ̀ wàá ti wá relocate lọ sí another community ìṣẹ̀lẹ̀ kan á wá ṣẹlẹ̀ lójú ẹ̀ but o ò ní sọ fún ẹni tí ó concern because of your past experiences tó bá tún wá sọ yẹn
ó tún máa wá fa jàǹbá tó máa sọ ẹ́ di aláàbọ̀ ara, which would have been more disastrous the situation tó wà yìí. Tí àsìkò ìṣẹ̀lẹ̀ kejì bá ti ré kọjá, mo ní ìgbàgbọ́ that God will restore your sight. Àmín o. Àmín Ọlọ́run. Àmín. I thought you said you didn't want me. Why did Baby, I love you. That's the way I can show love to you. Okay. There you go. You know what? I'm on the job. What is it? I love you. Ológun jẹ wá fún ẹ, olóòjẹ. Òkè ibi ọ̀pá ẹsẹ̀ nù. Let me tell you one thing, tó o bá jẹ́ ẹsẹ̀ nù, wà á jẹ́ látàbẹ̀. Yẹ́nu fẹ́ àbí? Ibẹ̀ bẹ́tà. Chief, mo ti ń pè yín ẹ̀gbẹ́ kan yín, mo tún send message sí yín ẹ reply mi, kí ló ṣẹlẹ̀ náà? Nífẹ̀ẹ́ mi, ó ṣe kọ́ọ̀tì tí ẹnìkan ní ọ̀gbẹ́ gbogbo àwọn tó pè mí lè ní pátápátá ní ọ̀gbẹ́ kọ̀ọ̀sùn. Báwo ni ṣe fẹ́ gbé? Ó mú nǹkan tó ṣẹlẹ̀ sí mi náà. Chief, since that you report the police station, àwọn ọlọ́pàá máa ṣiṣẹ́ wọn. Iṣẹ́ wo ló ń fẹ́ ṣe? Mo sì dọ́dọ̀ wọn 4 days ago. Wọ́n sọ fún mi pé àwọn ò tẹ̀ rí traces ẹ̀. Gbogbo ìwádìí wọn bóyá bó ṣe rìn àti bó ṣe ibi tó gbà wípé àwọn ò tí ì lè sọ for now. Ó dẹ̀ fẹ́ kí inú mi dùn. Mo pé ọmọ kan ṣoṣo tí mo bí nìyẹn. That's my only child. Notwithstanding, you just have to calm down. Wọ́n máa rí ṣẹ́gbọ́, ẹ káwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn. Ẹ má fi òun para yín. Ọtí tí mo ń wù yìí, ó fi ń pààrọ̀ ń lẹ́nu. Wọ́n lọ tún fẹ́ máa mutí dà. Chief, ẹ fẹ́ máa sunkún ni. Public place máa láwa yìí. Ẹ má yẹ káwọn èèyàn máa wò wá o, ká má máa create scene níbí báyìí. Ẹ má sunkún mọ́. Àwọn ọlọ́pàá máa ṣiṣẹ́ wọn ṣẹ́gbọ́. Ẹ pẹ̀lẹ́. Happy Saturday. Yes, sir. Oh, jókòó ni. Happy Saturday. Yes, sir. Oh, sorry ni. Actually, mo ní kí wá rí yín fún ọmọ MD. Mo fi pé bóyá a lè ní help ta lè ṣe fún. As in gbogbo wa, èmi àti yín. Bóyá yín máa ní help títí yín, èmi náà máa ní tèmi ká wá pọ̀ káwọ́ bá ṣe lè help wọn lórí ọ̀rọ̀ yìí. Yeah, that's good. Show me any useful information fún àwọn ọlọ́pàá ni tó lè help investigation ni.
Not really. Mi ò ní information fún bó wọ́n ṣì ń ṣe investigation wọn lọ́wọ́. Mo fi pé ẹ wà ní position láti help wa mọ̀. I don't understand what you're saying. I'm not an investigator. Nǹkan tí mo mean ni pé pẹ̀lú psychic power yín ẹ lè fi help wa láti rójútu ọ̀rọ̀ ìka mọ́bí tó wà. Obisade, I don't have that capacity. I can't do that. I don't. Ṣé bẹ́ẹ̀ ẹ ti gbàgbé ní pé ìlẹ̀ rí ti Bíọ́lá yẹn gbà ẹ̀ tí nǹkan don't even go there. Don't go there. Don't even go there. Fún àwọn ọlọ́pàá láyè láti ṣiṣẹ́ wọn. Police are investigating and they will come out with something positive. I don't have that capacity, Abisade. Ọlọ́run á fún wa rí lágbára Ọlọ́run. Torí àfọ́jú lòjò ṣe ń kú. Ṣèbí nítorí ara òdòdó ṣe ń ṣú. Ojú lọ bára, ẹsẹ̀ lọ sáré. Ọlọ́run ni ó máa jẹ́. Ọlọ́run ni ó máa jẹ́. Lánàá lóní lọ́la o, títí dé ayérayé. Ọlọ́run ni ó máa jẹ́. Richard. Bẹ́ẹ̀ ni náà ni. I know. Jókòó. Thank you. Richard. Yes, ma'am. Ṣé kò sí? Kó má bàa sí náà ni mà. Mo ní kí n wá rí nípa ọ̀rọ̀ tẹ́ ń sọ nínú mọ́tò lẹ́ẹ̀kan ni. Ọ̀rọ̀ wo nìyẹn? Nípa ọ̀rọ̀ ọmọ ọ̀gá yín tó ń wá yẹn. Èmi ò bá ní pé kẹ́ ràn wọ́n lọ́wọ́. Ṣé àwọn pẹ́yìn náà lè máa ń sọ wípé tó tó ṣe bí òwe o. Ẹ̀yin náà lè máa ń sọ wípé àkàtà onírè ni rere gún sí. Oore ńlá báyìí ló dẹ̀ máa ń wọ́tọ̀ ẹni tó bá ń ṣe oore. Mi ò bá ní pé kẹjọ torí Ọlọ́run kẹ́ bá mi help wọn. Richard. Yes, ma'am. Ọlọ́run ọba kò fi ìmọ̀ bí ọmọ yẹn ṣe rìn kò fi mọ̀ mí. But with my level of spiritual understanding combined with spiritual exercise, mo mọ̀ wípé Ọlọ́run lè fi mọ̀ mí. But Richard, problem tí mo ní ni wípé ọjọ́ kan ní iyì ọdẹ afífìlà pínrín. Tó bá di ọjọ́ kejì, olóògùn làwọn èèyàn máa pè. Just imagine. Tí nǹkan kan bá ti ṣẹlẹ̀, wọ́n ní ẹ lọ bá gẹ̀là afọ́jú yẹn. Ó pẹ́ bóyá wọ́n á máa pè mí lájẹ́, wọ́n á pè mí lémèrè. Àwọn míì gan lè sọ mí dọlọ́run wọn. You see why I need to be extremely careful. Mo understand you, ma. But gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe máa ń sọ wípé ọ̀gá yín nice. Èmi náà dẹ̀ tún máa ń fojú ara mi rí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Richard, yes, ma. Dìde. O ní láti dọ̀bálẹ̀ fún mi. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ bá mi ṣíjú àánú wò. Anything tẹ́ bá lè bá mi ṣe torí Ọlọ́run. Tẹ́ bá ṣoore, orí á túbọ̀ máa wọlé tó yín náà wá. Àfọ́jú lòjò ṣe ń kú. Ṣèbí nítorí ara òdòdó ṣe ń ṣú. Ojú lọ bára, ẹsẹ̀ lọ sáré. Ojú lọ bára, ẹsẹ̀ lọ sáré. Ẹsẹ̀ lọ sáré. Bí kò bá ṣe tí lórí wọn. Orí ti dàgbọ́ láyé, ó ti dàgbọ́ láyé bí ó ayé. Ojúnú lè jòmú lò, ojúnú ni ó, ojú ìmú. Ojúnú ni ó, àìtẹ́ni sílẹ̀ rí tọ́lá bí dán. Ma, ṣé àti tó débi tá a lọ? Èmi náà ti béèrè lọ́wọ́ ẹ̀.
ó kàn sọ pé ó kù díẹ̀ ó kù díẹ̀. ok torí bá ṣe rìn yẹn ó ti ń jìnnà jù ó yẹ kí n béèrè lọ́wọ́ yín. ìjọ ti gbọ́ bákan náà lọ̀rọ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ aṣiwèrè ló máa ń yàtọ̀ níbo gan-an là ń lọ. àti débi tá à ń lọ ṣẹ́rí tá bá ti lọ straight down díẹ̀ Fox junction second junction a máa wá yà sí left a wá lọ straight to the end tó bá ti yá a ní rí ilé kankan mọ́ a bẹ̀rẹ̀ sí ní máa rí igbó tá bá ti rí igbó díẹ̀ a wá rí ilé kan tó dá dúró níbi igbó yẹn ṣé bí mo ṣe ń sọ ṣé ẹ̀ ń fẹ́ mi dì ilé tó wá last yẹn ibẹ̀ ni àwọn tí wọ́n jí ọmọ yín gbé wà ẹ jẹ́ ká máa lọ. àfihàn ìmọ̀lẹ́ ìrìnnì owó àṣebàjẹ́ ẹ jẹ́ ká máa bẹ̀rù ọlọ́run ọba ọba yẹn ò rí ẹ àṣebìtọ̀ fún ààyè iṣẹ́ tá a máa ṣe ta ò lè fi lọ́mọ lọ́wọ́ ká má máa ṣe ìwà tá a máa wù ẹ lè wù lójú ọmọ wa ká má máa ṣe. Alpha. Ó ń dùn àbí kò dùn ní. Ọ̀rẹ́. Ṣé ìgbà yìí náà dùn? Sorry, no. Ó dín díẹ̀ nu tèmi. Mo fẹ́ kí ìsì ẹsẹ̀. Ẹsẹ̀ tó fi ní ìgbà tí ìfẹ́ gbẹ́rù sí ọkọ̀ pa ni. This week, àbí? Ìpanu. Ẹjọ́ tó rí lọ́jọ́. Ó dàbí o láìkẹ́ ẹsẹ̀ yẹn. Ẹ má mi ẹjọ́. Ẹ̀mí kò dí mi lọ́wọ́ tó bá pàdánù mo lè lò bẹ́ẹ̀. No be funny. Ẹjọ́ ẹ̀mí o, ẹ̀mí. Ọláníwájú ọmọ Ajídára. Fat. Ó ṣe ń fi fún ẹ pé kí àbúrò wà ní situation tó wà yìí. Àbí yóò kí n ṣe ọmọ agbolé oníyangí ni ní Kiri. Ibi débi ṣe kékeré nìyẹn. Ó yẹ lẹ́nu. Ẹ̀gbọ́n, ẹ̀yin àti bọ̀dá Sàkájú máa ń gbá bọ́ọ̀lù àná. Ó kẹ́ ti pa. Ó ti wà pa jù. Bí mo pẹ́ ti jọyọ̀ ọlọ́pàá. Respect. Ẹ̀gbọ́n mi lè léyìí. Ó ti gẹ̀ẹ́tì ẹ̀ yìí. Ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n ẹ̀ lọ́lọ́pàá. Ẹ̀gbọ́n mi ni wọ́n. Ládùúgbò. Àmọ́ ṣe olójú wọn rárá ni. Wọ́n ṣe wá yẹn. Ilé la wà. Ìjẹ́ kí n sọ kí ní ẹ̀kọ́ fún ẹ. O ò ní problem. Duty yìí ni ẹ gbọ́dọ̀ help mi. Ẹ filẹ̀ ẹ gbọ́dọ̀ help mi ẹ̀gbọ́n. Àwọn ilé oníyanjú. No problem. Ẹ bọ̀ tí wọ́n tí ò yé mi lé pé kí ló dé tó fi jẹ́ pé àwọn obìnrin yẹn lè máa kidnap. Ẹ̀ẹ́dẹ̀ kí n bèèrè ransom lọ́wọ́ wọn.
and you have a very good job. I mean a nice job. Máa já yín tán. Máa já yín tán máa ṣe wáyé. Ṣẹ́rí olùlọ́ọ̀lì ẹ̀gbọ́n mi lélẹ́yìn náà. Wọ́n máa help wa náà. Wọ́n máa help wa máa kó mi báyìí sìn. Wọ́n jẹ́ owó tó náà fún wọn. Ìwọ náà tura ká lábẹ́ ẹ̀mí mímọ́ ló fi ń ṣọ́ra wọn. Màá náà tán fún yín, màá tura ká fún yín. Sasa. Ó lè jáde lórí. Ó fẹ́ kó wa lọ́rọ̀ lọ. Ẹ̀gbọ́n bàtà wà school. Àwa wà nínú kí ló ń ṣe náà? Kí ló ń ṣe? Àjẹ́ kó bẹ́ẹ̀ bọ́ ẹ sọ̀rọ̀ náà. Mo sọ fún yín pé mo wà láti help ni. Ẹ filẹ̀ àtẹ̀lẹ̀ ní fi ẹ̀. Ẹrú sì ń bá ní jáde ẹ filẹ̀. Bàtà wà school àwa wà nínú ẹgbẹ́. Ó jẹ́ yín. Kí ni kọ́lọ̀ tí wọ́n fa yìí? Ẹ̀mí ẹ fi kọ́lọ̀ lẹ̀ jáde. Kọ́lọ̀ lẹ̀. Àwa náà ṣe wẹ́ẹ̀ yìí gbàjẹ́. Ọmọ ayé gidi ni. Ṣẹlẹ̀ yìí pàdé mi tó jókòó yìí. Èèyàn lé o. Wọ́n bá wà wá nìyẹn. Kò gbọ́dọ̀ pàṣẹ wọn bí wá dá. Ẹ mọ̀ náà. Ẹ mọ̀ bó ṣe máa ń ní tí nọ́mbà wọn bá pàṣẹ báyìí ọ bí wá dá. So ní skul nígbà yẹn gbogbo àwọn ọmọbìnrin tó bá ti ń ṣe gàlíbé tó ń ṣakọ sí àwọn members wa àbá tó ṣakọ sílùú wa àbí tá a fẹ́ kó tiẹ̀ ó fẹ́ join ẹgbẹ́ kan ká lè fẹ́ kó kí àkó láyà ṣe é sìn wọn ni ká mú ká lè bọ̀ ẹ̀ ká nà ká dápa sí lára ṣe é yín sìn ìyẹn tí wàá lè máa ń dùn àwọn derive joy nínú kàtẹ́ẹ̀lì ẹni tó bá sáà lórí èyí sìn àbọ̀mọ̀ ẹgbẹ́ wa tó ṣẹ̀fẹ̀ join ẹgbẹ́ tá a ṣẹ̀fẹ̀ initiate ẹsẹ̀nsì wọn ni ká ṣàlàdà ká ṣàlọ́bẹ̀ tó bá ti ń go through pains ẹ̀yìn ni wàá máa dùn ní pé yes achiever ni wá nínú àwọn àdùn pé àwa gangan ti ṣe kí ni àti achieve. Oyè ìyẹn dá sí pé sadis lẹ̀ méjèèjì tó dẹ̀ pé èmi gangan fúnra mi ara yín ni mí inú mi máa ń dùn kéèyàn máa wọ àbí lójú ẹ mo gbádùn ẹ sadis gangan lèmi gan. ilé àwọn ọ̀nàwọ̀ ẹ̀gbọ́n. wọ́n ò ní problem. Ní choice Ọlọ́run ní choice tó bá ṣe ń mọ pírètì nìyẹn tó ti yé yín sí bàbá rẹ̀ ti gbé wọn lọ síbẹ̀ yẹn akọ̀wé pé òkè gbàtà wọn kó oṣù àkọ́bẹ̀rẹ̀ sí àríṣẹ́ dáadáa yìí lọ kí ni yẹn kàn wàásù wa lórí àkọ́bẹ̀rẹ̀ sí rántí school days akọ̀wé pé ọmọ ẹ̀ka tún padà sí yẹn kábẹ̀rẹ̀ sí ní ṣe. Ẹ ṣùgbọ́n kí ló wá tiẹ̀ wá pọ́ǹtì yín láti lọ gbé gẹ̀ yẹn. I will explain that. Ṣé rí ọmọ yẹn? Wọ́n dà pé mo rí kódà pé ẹ̀yin gan ti tipẹ́tipẹ́ ni o. Ṣé rí ọmọ yẹn? Ẹ bá ilé tẹ́ pọ̀ ọmọ tó fáìn ni. Bí ṣe wá fáìn yẹn kò sí nọ́mà tí náà tí wọ́n bá róbìnrin yẹn máa pè. Ọmọ yẹn ti bá ti pè á dẹ̀ máa fi mí pa. Má tẹ̀ ṣe àìlàsàn wá dẹ̀ sí àbígbà tẹ́ pé èèyàn gba school kọjá. Gbẹ̀dẹ̀ wọ́n pé gọ́nà di disgbata go one school àtúndì ṣe mo ṣe wò pé màá dẹ̀ treat fọkàn pé tí mo ṣe set ọ̀rẹ́ mi gbogbo lọ gbé wa pé à ń láti treat fọkàn pé bàtọ́ kan máa dé báyìí òǹkan wò pé tòun bá wọn àmọ́ ṣe rí aṣọ oríṣiríṣi fún un. Àbàjẹ́. ká ní kò ṣe pé yàrá ṣe kéde ó gáàsì ọmọ yẹn máa jẹ nínú pàdé because n ta ṣe fún púpọ̀. àfẹ́ pálí kan náà o bẹ́ẹ̀ ká kọ́kọ́ gé ọyún ẹ̀ ká gé etí ẹ̀ ká máa fún un kó máa wò ó ṣe ń ṣe àfẹ́ pálí àfẹ́ pàtì ẹ̀ dẹ̀ but ìyá àgbàlagbà tí wàá gbé kí ni ẹ ṣe fún mi. ṣe rí ìyá yẹn àlóbi ìyá yẹn gan bí ìwọ lórí tó ní. ìyá yẹn ló wà lọ pé ẹnu wọn máa ń mú. ẹnu ẹ ní. every time báyìí àwọn àṣẹ pé ìjọba ṣe gbé òkùnkùn ìjọba ṣe gbé òkùnkùn àwọn àṣẹ pé kí ló kàn ọ́ èèyàn ṣe gbé òkùnkùn ṣe gbé òkùnkùn kí n tiẹ̀. òní ọ̀nà school tó mọ̀ school tiẹ̀ dẹ̀ wà òun live free life wọn tiẹ̀ dọ́dọ̀ tí kò jẹ́ disable ló ṣe wá mú ọmọ ló ṣe wá rán ọmọ out against our láyé sọ fún pé kí o ṣòdì ẹ̀rọjọ́ ìdùnnú ẹ̀ báyìí la máa bá àwọn ayọ̀ ẹ jẹ́. bá ti gbé ìyá nìyẹn. lọ́jọ́ convocation mọ́ ẹ ni. bẹ́ẹ̀ ìyá yẹn gan ọ̀rẹ́ ẹ̀gbọ́n òye wa àwọn àtàbà ti gbé wọn láàrin 3-4-5 days láti ṣe wọn báyìí máa ṣe wọn dẹ̀ ti àwọn ti jẹ́ rẹ̀ nìyẹn. a delete wọn nìyẹn wọn mímọ́. bẹ́ẹ̀ni bó ṣe wá rí. a pa wọn dànù. bẹ́ẹ̀ni ṣe wá rí ìyá yẹn dáwọ́ sí dé abẹ́ sí ń jẹ àkùnrin agíw ni ṣé wọ́n sọ yìí bóyá ló máa bá wa sí nìyẹn tí ìyá yẹn máa ṣe ń jẹ tó ń jẹ dùn. Ọlọ́run password ni. ó dùn mí so àbá yẹn keep it orí máa bá a ṣe ń jẹ o. ok kó máa bá a dáná. bá a dáná wọ́n tẹ́ kó ń pẹ́ nìyẹn o. mo jóde àbí ìgbà tí mo jóde ẹnu aládùkẹ́. ìṣe àwọn ìpínlẹ̀ aládùkẹ́ yẹn máa ń dùn. bó ṣe ọdún ẹ̀. wẹ́wẹ́wẹ́wẹ́ ṣe rí junction tá a dé yìí èmi ṣetán láti help ẹ méjèèjì. ẹ ní choice ẹ mọ. máa ẹ̀gbọ́n rẹ
Bọ̀dá Saka bí bọ̀dá àbúrò Saka. Wo máa help yín, wọ́n máa dá ìpadà sínú sẹ́ẹ̀. Àṣọ help yín bí. Bẹ́ẹ̀ ṣe sí ní tẹ́sí máa ní lágbára yìí. Àpọ̀lọ̀ ṣáwà yẹn máa ń ṣáwà ní. Ṣé rí junction táwa yìí, ṣáwà ló kéré jù. Tẹ bá ti ń ṣáwà tó báyìí, ẹ̀ ń ṣáwà sí court. Ṣáwà bó ṣe ń lọ láti court. Wọ́n lè fún yín 30 years. But èmi á lo position tèmi fún yín. Ṣáà yẹ máa lo agbára mi. Máa yọ ọdún kúkú ń bẹ̀ fún ẹ. Ẹ̀gbọ́n gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ti fẹ́ máa dàbí kiri o. Ẹ stop ẹ má bàa ṣe rere yẹn náà. Ẹ mọ̀ blood is thicker than water, blood ní ẹ̀jẹ̀ là ń sọ yìí náà. Ilé oníyàn. Sergeant! Wá kó àwọn òyìnbó kú omi báyìí. Owó gbogbo ẹ̀jẹ̀ sọ pátá. Bá play for ni o. Bọ̀dá Saka ẹ̀gbọ́n ilé kan náà láti wá blood dé thicker pass water, blood dé thicker pass water ẹ̀rọ tí ì yẹn. Ọ̀gá. Lálákọ̀ọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ti ọmọ wa tó jẹ́ kó jẹ́ rírí fún wa. Kò tọ́pẹ́ sá. Ọlọ́run á ṣe inú iṣẹ́ wo náà. Kò tọ́pẹ́ sá. Another thing tí fẹ́ rí ẹ fún mo mọ̀ pé ìṣe tí tó lè ṣe. Ọ̀gá kí ni mo sọ? And ìkáwọ́ ẹ ló wà gbọ́dọ̀ ní decision and kìdẹ́ ṣe nǹkan tó le díẹ̀ náà. Chindara, please, will you marry me? Please. Say yes. He said yes. Oh my God. Say yes, say yes. Ojú lọ bára, ẹsẹ̀ ló sáré. Ojú lọ bára, ẹsẹ̀ ló sáré. Ẹsẹ̀ ló sáré. Bí kò bá ṣe tí lórí wọn. Orí ti dàgbò láyé, ó ti dàgbò láyé kí o ayé. Ojú inú lè jò ń lò. Ojú inú ni o. Ojú inú. Ojú inú ni o. Àrítẹ́ni sílẹ̀ rí tọ̀nà bí iná bẹ́ẹ̀ni. Òkú obìnrin ò mórè táyé ò mórò. Àní ká dúpẹ́ lọ́wọ́ èjìká. Bí o jábọ̀ ń ó jábọ̀. Èbí bó ṣe wé lẹ́dùnmarè ló ṣe ṣọlá rẹ̀ o. Òun ló dá títí. Ìbòhùn ló dá fọ́jú. Ìbòhùn ló dárọ̀. Òun ló dòjì. Ipò kéde àbọ̀ kó máa dúpẹ́. Ó máa yọ lọ́hùn lógo. Wèrè ń dúpẹ́. Bẹ́ẹ̀ni òun sì wá òwà ẹ̀. Ká máa bẹ lọ́hùn. Kó má dá wàhálà sí wa lágbádá. Kó má dá wàhálà sí wa lágbádá. Alábà màálù tí ó ní Olúwa ló ń balẹ̀ ṣinṣin. Torí àfọ́jú lòjò ṣe ń kú. Ṣèbí nítorí ara ò lòjò ṣe ń ṣú. Ojú lọ bára, ẹsẹ̀ ló sáré. Ojú lọ bára.
sétí lórí mọ́ orí ti dààmú láyé ó ti dààmú láyé bí ó ayé.